حامل أموات إلى القبور يصير محمولا بلا شعور يصير محمولا بلا شعور حامل أموات إلى القبور. ẹni tó jẹ́ wípé ní òní máa gbé àwọn òkú lónìí tí máa gbé wọn lọ sàréè eléyìí bá ti kú oní ọ̀sáfẹ́ lọ gbalada ọlọ́pùn ní a mọ̀ gbalada náà ń bẹ̀ a tún sojú kòkòrò ẹ̀ kò sọgbọ́n tá a rí dá sí a tún lọ ṣùgbà náà ni a jọ gbé náà ni ṣùgbọ́n gbogbo ẹni tó náà ń gbókù lónìí yasiru mahmula bila shu'uri. ọ̀nà wà á padà dé tí wọ́n máa gbé tí ò ní mọ̀ pé wọ́n ń gbé o yóò padà máa dé tí wọ́n máa gbé tí wọ́n á máa gbó náà dìgbàdìgbà tí wọ́n máa bẹ àwọn èèyàn kí wọ́n tó gbó náà pẹ̀dákùn ẹ wá bá gbé ẹ wá bá gbókù jáde ọ̀nà padà dé tí wọ́n máa gbé lọ́la tí ò wá ní mọ̀ páyé ń gbé o máa